ẹ gbọ́ kí ni kí n ṣe o àǹtí ṣeun ọkọ mi tí mo fẹ́ ọmọ méjì ni mo ti bí fún ọkùnrin kan àti obìnrin ọkùnrin lẹ̀gbọ́n obìnrin ni àbúrò tí n bá gbóúnjẹ lọ fáwọn ọmọ mi lọ sí school mi ò kí n fi ọkọ sórí ẹ̀ mi ò ń fi ẹran sí mi ò ń fẹja sí bí atabára sí ibẹ̀ òbí ẹja wà bẹ́ẹ̀ mo á lè fún wọn lẹ́ja sí o bọ̀ bó ṣe máa rẹ ẹyin sórí oúnjẹ ọmọ yẹn èmi ò kí ń rà sí ṣàyẹ̀dé lọkọ mi dé ń jọkọ̀ wípé o gbọ́ ò kí ń ra ẹyin sórí oúnjẹ àwọn ọmọ mi lọ sí school mo ní owó tó fún wa òtó náà ni ìtótó òun à ń lò ńlá fi ni mò ń sè lọ fún wọn ó ní òkè láti ní ìlọ ó jẹ́ fún mi lówó kí máa fi ra ẹyin sórí oúnjẹ àwọn ọmọ wọn wípé tẹ́yìn yẹn bá ti tó kí jẹ́ kó mọ̀ pé òun máa fún mi lówó ẹyin méjì méjì sórí oúnjẹ àwọn ọmọ wọn mo ní mo ti gbọ́ nígbà tó jọ́ kejì mo rẹ ẹyin odidi kan mo sì sí pẹ̀lú ráìsì mo sì mo gé sí méjì mo fún àwọn ọmọ yẹn ní àbọ̀ àbọ̀ wọn mú lọ sí school nígbà tí màá fi ṣe fíjọ́ mélòó kan ọkọ mi tún wá bá mi pé ó gbọ́ ẹyin àbọ̀ àbọ̀ ló ń fún àwọn ọmọ lọ sí school ni mo ní ìgbà yìí mo wò pé mo wà confused pé kí ló ṣẹlẹ̀ ó ní má fún wọn lẹ́yìn àbọ̀bọ̀ mọ́ o ẹyin odidi kọ̀ọ̀kan ni mo ní kó máa fún wọn ó fún wọn lẹ́yìn àbọ̀bọ̀ mo ní kí ló wà nú ẹ̀ àtẹ̀yìn odidi kan àtẹ̀yìn àbàbọ̀ jẹ́ kí àwọn ọmọ máa lọ sí school kí máa fún wọn bẹ́ẹ̀ lọ sí school pé àtijọ́ yìí sì wọn ń gbé ẹyin lọ sí school owó tó fún wa náà kò ká nǹkan tá à ń ṣe akọ̀ manage náà ni ó ní ṣé ọkọ ni mo bá sọ̀rọ̀ ni ẹyin odidi kan ní kó máa fáwọn ọmọ mi ọ̀rọ̀ yẹn sàdìjà láàrin mi àtọkọ mi ọkọ mi nà mí ọkọ òun nà òun nígbà tó kọ òun nà òun tó ń nà òun gidi gan wọ́n ṣàbá àwọn parí ẹ̀ ìjà yẹn lọ bẹ́ẹ̀ gbọ́jọ́ kejì òun fáwọn ọmọ ní ẹyin odidi kọ̀ọ̀kan torí pé òun complain fáwọn tó bá ń parí ẹ̀ pé owó tó ń fáwọn kò tó ra nǹkan kan wọ́n ní káwọn máa jẹ ẹyin odidi kọ̀ọ̀kan lọ sí school ó wá ní òkè ó ṣàbá àwọn fowó sí i láti gbà yẹn òun fáwọn ọmọ ní ẹyin odidi kọ̀ọ̀kan lọ sí school ó ní ọmọ kékeré yẹn ló wá dé ló sọ fún mi pé my aunty used to snap my food snap your food ló ṣe tí àǹtí ẹ̀yà oúnjẹ yẹn ní fọ́tò lóde ibẹ̀ ló tún wá fi 1+1 tó fi wá jẹ́ 2 wọn lọ bọ́kọ̀ òun pé ó ti ẹ̀dá abẹ́ o ṣé pàǹtí school àwọn ọmọ òun lòún fẹ́ òun ló máa ń send picture oúnjẹ tóun bá gbé fún àwọn lọ sí school òun ló máa ń send ẹ̀ sí ẹ ó wá ní pé ṣé kò lọ báǹtì yẹn ó láǹtì ẹ̀kọ́ ló ní school o pé òun náà àǹtí yẹn ṣiṣẹ́ ń bẹ̀ ni ọmọ òun kékeré yẹn ló ń kọ́ pé ṣé kò lọ báǹtì yẹn torí òun ti mọ̀ kọ́kọ́ òun fẹ́ kò ń ṣe pé bí a news àbí iṣẹ́ mọ̀ ṣe evidence òun mọ̀ pé wọ́n fẹ́ra wọn ìgbà tó ń bọ́ kọ̀ òun sọ tó ní pé ẹ̀yìn táwọn bá fẹ́ ń kọ́ ìgbà yẹn kọ́ kíní kan ṣé wọ́n ní kò má ní girlfriend ní so òun ti mọ̀ pé wọ́n fẹ́ra wọn now ṣé kò lọ bá lédì yẹn ni kò ń jẹ́ kó mọ̀ wípé òun ló ń sọ̀rọ̀ fọ́kọ òun kó má dalé òun lónìí àbí kó máa wòran òun ti rẹ ẹyin odidi kọ̀ọ̀kan fáwọn ọmọ òun lọ sí school àwọn ọmọ òun náà kúkú ni àmọ́ ọkọ òun fẹ́ teacher school àwọn ọmọ òun ṣé kò dangerous fáwọn ọmọ òun ẹgbà wọn nímọ̀ràn kí ni kò ń ṣe tẹ́yìn bá jẹ́ pé ẹ̀yin ni ẹ wà nínú ipò tó ń wà kí lẹ máa ṣe ẹ̀yin ọkùnrin náà ọgbọ́n òun lè mọ̀ tó ń lè lò tí lè wọ́n fi ní dàrú pẹ̀lú ọ̀rọ̀ yìí ẹ ṣé.